iléeṣẹ́ wa Prime Pictures Nigeria Limited alára àgbà ẹ̀dá àfíndé ẹ̀yin olólùfẹ́ wa tí ń wo àwọn sinimá wa tó lóyin ládùn tí gbẹgbẹ kan sí lójú wípé a ò ní jayé ní tàmọ́ nígbà kọ̀ọ̀kan ẹ ò tí ì rí nǹkan kan you aren't seen anything ẹ kú ojúlọ́nà àwọn àwòdàmí ẹnu sinimá wa wọ̀nyí tó ń bọ̀ ọmọ onífá ìjà inú akin òkóbó oyún àdéhùn ìdààmú ayé mi oúnjẹ àjẹkù láyé ẹ̀kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìdààmú ayé yẹn á lọ sópin ìgbàgbé bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ní pé àdéhùn ibi tẹ́ ẹ bá lóyún Prime Pictures Nigeria Limited náà ẹbí ń péjọ lè túmọ̀ ta ẹ̀kọ́ ní àwọn sinimá wọ̀nyá ti jáde ní tẹ̀lé ọ̀dọ́ owó ò ní dáyìn bẹ́ẹ̀ ṣe ń ra àwọn sinimá wa tó lóyin ládùn tí gbẹgbẹ kan sí Prime Pictures Nigeria Limited àwakọ̀ ọlọ́ọ̀ni. sinimá yẹn nìyẹn ó bá lọ́nà. àmì burúkú tí ń bẹ nínú ìdílé wọn yẹn lónìí Ọlọ́run ṣetán láti tú sílẹ̀. láíláí kò lè ṣẹlẹ̀. Elégédé ìrùmọ̀lẹ̀ ti ń bẹ̀kẹ̀ àbàṣẹ lórí àwọn ṣàṣàṣà kékeré ọmọ àtàtì ń ta nílé yé. àmì wo ló ń bá ayé ẹ̀dá jẹ́ àmì wo ló ń sọ rere ní búburú àmì wo ló ń mi ẹ̀dá lókùnrin àmì burúkú ní balẹ̀ wá àmì burúkú ní dọ̀nà wárú àmì. èrò rẹpẹtẹ nílé sinimá nígbà tá a ṣàfihàn sinimá mi gbogbo ayé ní gbóṣùbà kárí láyé fámẹ́ẹ̀dì alásàdà àti Gemini Films and Marketing àdúpẹ́ lọ́wọ́ gbogbo yí pátá fún àǹfààní ẹ̀yìn tẹ́ ìwò nílé sinimá àmì ti dàgbélẹ́wò báyìí o gbogbo alágbàtọ́ gbogbo òbí àfúnṣọ́ àmì sound video àmì tó wọnú ilé Adédèjì tó sọ gbogbo àdùn ibẹ̀ dìkorò báwo ló ṣe jẹ́ ẹ̀ bá ní béèrè àlàyé lọ́wọ́ Rachel Olúwabùkúnmi Atawẹrẹ tí ń ṣòro rárá àmì kí ni làbárè ti ń bẹ nínú ìtọ́ ọmọdé jòjòló yìí pẹ̀lú àwọn òbí ẹ̀ tó sọ dẹni tí lórí àwọn òmùmáwòrán ṣàlàyé àmì elégédékéré lójú ọ̀dàgbà síkùn ẹ̀mí ń tẹríba fẹ́mi tá tó tasẹ̀ àgẹ̀rẹ̀ sálàṣẹ elégédé àmì ìtàrà látọwọ́ àwọn tó ṣe bí sọ́lá aláàánú àtọlógbò ìyá ìjẹ̀bú Just Motion Pictures àti Gemini Films and Marketing produced by Ahmed Alasari ọdún Adékọlá Fọ́sà Balógun Káyọ̀dé Mr Paragon Tóyè Adégbọlá Mọ̀sófìlàní Bọ́lájí Àmúsàn Lọlá Ìdíjẹ Túbọ̀sọ Ọdúnsì marketed and distributed by the chartered marketer Gemini Films and Marketing Nigeria Limited 2623 Coast Street Ìdúmọ̀tà àmì. mo ní ìdọ̀tí wà lójú mi àfìgbà tán wá tú fún mi wípé ẹ̀yin ìdọ̀tí ojú mi èmi. epo ta sí aláàbùkù kan aṣọ funfun. kó máa bà mí lórúkọ jẹ́ níbi òkè kó máa bà mí lórúkọ jẹ́ nítorí mọ́mí ẹ̀ wọn ò lè lo ọkọ tó mọ wọn bá fún wọn mo fẹ́ mi lè ṣe. ọ̀rẹ́ mú ìdọ̀tí ojú rẹ̀ ìwọ̀n sí ìtọ́jú ìyàtọ̀ báwo ni aṣọ ìtọ́jú aráàlú. má tuntun ìdọ̀tí ojú ọkọ̀ tó ṣàkàlàmọ̀gbò tó fi dẹ́kun ẹ̀rín Yomi Fashlan tó ṣetán láti dáná sólé bàbá ẹ̀ ó fẹ́ mú ìdọ̀tí ojú ẹ̀ kúrò by fire by force ẹgbẹ́ ní ẹ̀làjà ọlọ́ngbọ́ sinimá tuntun ìdọ̀tí ojú òní ráìvà ẹgbà bẹ́ẹ̀ àrùtàǹbò fọpọlọ ṣe ẹ wo Yomi Fashlan so Ọpẹ́yẹmí Ayọ̀lá Fúnṣọ́ Adéolú Tọ́lá Ọládòkun Adéadérẹlé àrùtàǹbò fúnra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fídíò kásẹ̀tì àti VCD ẹ̀ Naj Investment Nigeria Enterprises Limited number 2 ebi gbẹjọ lé ní Dúmọ̀tà Èkó gbé jáde tó ń ta Peace Modern Marketing Agency Limited ní Dúmọ̀tà ló ń distribute ẹ̀ ó tún wà lẹ́ka Naj Investment tó wà ń sáré Ìgànmú àti káàkiri ní gbogbo sinimá tuntun ìdọ̀tí ojú akẹ́wò kẹ́gbà. ìyàwó ọlọ́kadà yan pọ̀nyán rí gbogbo wa la owó yìí sílé
ọlọ́kadà ojúrente ìwà pakura tátàgànà tí fìdí jàbí èpè ìyàwó ọlọ́kadà àti oró àti kọ̀rọ̀ gbogbo ọ̀nà ló gbà mí ìyàwó ọlọ́kadà olówó gbà ìyàwó òlé ń juká ìyàwó ọlọ́kadà bàbá wáńdé àjàlájàlingo ajagunà ìyá àbíjọ ọmọ aráyélé introducing bọ́lájí johnson àti wùmí àjíbóyè ìyàwó ọlọ́kadà àtolówó àtọ́lé àtìyàwó ọlọ́kadà àdìtúntà tó wúwo bí o ṣe rin ìyàwó ọlọ́kadà king of marketers empire productions international fún ìdílé ìdúmọ̀tà èkó ló ń pè ló ń tà ó tún wà lọ́dọ̀ àlọ́ production àti prime pictures ní ìdúmọ̀tà èkó ìyàwó ọlọ́kadà ojú òní dùn wá ká lè wòran ayọ̀. yéé kágògò máa dún o ẹ̀jẹ̀ òtọ́ ọmọ ọlọ́mọ jù sí kòtò sójú pàrọ̀pàrọ̀ òbílẹ̀jẹ̀ gbàgbé ọjọ́ iwájú o ẹ̀jẹ̀ mo dáre o aṣọ ohun tó burú jù lẹ̀jẹ̀ ohun àlèṣe ká má fi dábàá o ẹ̀jẹ̀ èkúté méje àgùntàn méje aṣọ tó ìpọ́njú la yé ń jẹ́jẹ́ ara tún wọ́n tó wọ́n gbàgbé ẹ̀jẹ̀ o ẹ̀jẹ̀ rẹ o yọmi fàṣírátò ní dáìlẹ́mà ojúmọ́mọ́ jigijigi ẹsẹ̀ lóru ọ̀gànjọ́ poroporodo ẹ̀jẹ̀ ẹ̀dáyọ̀ bá tilẹ̀ ẹkún ẹ̀sán ojoojúmọ́ ẹkún àsùndákẹ́ ogun àrí ìgbọ́dọ̀ wíre o ẹ̀jẹ̀ ti kàtẹ́gbẹ́ ọ̀rọ̀ tó ṣókùnkùn bírímù pathetic tíríntrìlà tó le jù àkóbá gáfárà rẹ o omi ti balẹ̀ ó ti nípa lọ́wọ́lọ́wọ́. tó bá mọ̀ wípé o fẹ́ gbé ẹbọ yìí sílẹ̀ dandan ẹ̀mí ẹ̀ máa lọ sí i. àfàìmọ̀kẹ́ni tí ó ra ọmọ sàn o ẹ̀jẹ̀ Yomi Fashlanso Afeez Abiodun Ìrètí Ọ̀sáyẹmí Mídéfúnmi Martins Abiodun Tọ́lá Ọ̀làdòkun Akínọlá Ìyá ẹ̀jẹ̀ lè yí o lórí VHS àti VCD Adesi International Yèyélúwà gbogbo mákẹ́tà káfàtà 107 Nnamdi Azikiwe Street Dúmọ̀tà Èkó ló gbé jáde ó sì tún wà ní títà lọ́dọ̀ King of Glory Ventures 107 Nnamdi Azikiwe Street Dúmọ̀tà Èkó bákan náà ẹ̀jẹ̀ àṣebọ́mọdé bá ń gé gínígbó àgbà ló mọbi tó máa wó sí ẹ̀jẹ̀ rèé o. Ọlọ́run máa ṣeun o. Adébí láàárọ̀ ìwọ̀n lẹ̀ ní kádàṣẹ́ dúró oníṣẹ́ kò sí o. mo sọ bẹ́ẹ̀ mo ní kẹ́ ẹ dá dúró ẹ̀yin lè béèrè pé kí ló dé ẹ mọ nǹkan tó dé ṣé ẹ mọ nǹkan tẹ́ ẹ ṣé bó ṣe yẹ kẹ́ ẹ ṣàwọn iṣẹ́ ilẹ̀ ṣe yìí ẹ rí pẹ̀ láàánú ọ̀dájú nìyí kàsì nìyí pẹ̀lú ní adúrú owó tẹ́ gbà bóyá lè mọ̀ pé wàhálà la ṣe ká tó rí owó yìí ẹ wá ṣiṣẹ́ náà rádaràda ẹ wò ní ìtẹ̀bà yín lẹ́jọ́ ìtẹ̀ ṣe ń bí tó ẹ fi ìwà ìsílẹ̀ gbogbo yín ẹlòmíràn wá tẹ̀ kó fa a máa báṣẹ́ yẹn lọ. a ṣe dáadáa mọ́ mi ẹ wò dẹ́yìn. ẹ gbégbé ẹ jọ sáwọn Yorùbá ní yín. Yorùbá ní mímọ́. àyìn ò ń ṣe Yorùbá egun ní yín torí tí Yorùbá sì yẹn tó bá yẹ pé yìí kọ́ṣẹ́ parí lọ́dọ̀ ọ̀gá tẹ farabalẹ̀ tẹ kọ́ṣẹ́ yìí tẹ kọ́ lójúlówó gidi gan ṣé ẹ jẹ́ máa ṣiṣẹ́ bàlàbàlà báyìí nígbà pé amọ̀rú yẹn ní kọ́ṣẹ́ parí lọ́dọ̀ ọ̀gá ẹ nígbàdúrà lẹ́nu ọ̀gá ká tó sọ pé iná ìyàṣẹ́